èyí tá a tún gbọ́ ẹ̀ tún lágbára o tó bá jẹ́ pé òdodo ni a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ìkà ní olórí ibú èèyàn sì ní pẹ̀lú tó bá jẹ́ pé òdodo ni o. Wọ́n ní ìjọba ti ń ta ráìsì ní 40,000 fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ ìjọba. Wọ́n ń ta ráìsì 50 kílò fún ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ní 40,000 láti lè jẹ́ kí ìlú ọrọ̀, kí nǹkan ọrọ̀ sọ̀mù fáwọn èèyàn. Ẹ̀yin tẹ́ ẹ wá jóṣìṣẹ́ ẹ wá ń lọ tà lẹ́gbẹ̀rún 4.90, tí ṣe 86,000 naira. Ẹ wá ń tà fáwọn aráàlú bẹ́ẹ̀ yẹn rà ní 40,000 naira, ẹ wá ń tà ní 86,000. Tó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá yẹ pé òdodo ni o, ẹ mọ̀ sí mi gbọ́, tó bá yẹ pé òdodo ni tá a gbọ́ o, a jẹ́ pé ìkà ní ẹ̀yin gan sílẹ̀ ẹ fẹ́ kí ìlú ọ̀dà. Ìjọba ń gbìyànjú ìta tún ní àmúànú o, ìtẹ́yìn náà bá gbọ́ sí ẹ̀yin yẹn tó bá yẹ